nítorí owó àwọn alálàájì láti Nàìjíríà mọ̀ yarí fún àjọ ájì ní Mẹ́kà o. àwọn alálàájì láti ìlú Àbújá lọ sí Mẹ́kà òun ni wọ́n ti fi ẹ̀hónú hàn báyìí sí àjọ National Hajj Commission of Nigeria ìyẹn NACOM tó ń rí sí ìrìn àjò lọ sí Saudi Arabia. wọ́n ní wọ́n ṣe màgòmágò lórí owó tó yẹ kí wọ́n fún àwọn láti ra nǹkan ní Mẹ́kà gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn afẹ̀hónúhàn náà gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé fáwọn oníròyìn lórí fóònù. onílòótọ́ làwọn ti dé Saudi láti ṣiṣẹ́ hajj o. arìnrìnàjò náà torúkọ rẹ̀ ń jẹ́ Ajatin ó mà sọ pé $500 ìyẹn $500 òun ni àjọ NACOM sọ pé àwọn yóò mọ̀ fún arìnrìnàjò kọ̀ọ̀kan. ó ní nígbà táwọn fẹ́ gbéra ní Nàìjíríà wọ́n fún àwọn ní $200 ìyẹn $200 wọ́n sì láwọn yóò gba èyí tó kù táwọn bá dé Saudi Arabia. wọ́n nígbà tí àwọn dé Saudi àwọn béèrè owó tó kù o. wọ́n ní wọ́n sọ fún àwọn pé $200 yẹn làwọn máa gbà o. wọ́n ní ìyàtọ̀ ti dé bá iye tí wọ́n ń ṣẹ́ dọ́là nígbà táwọn fẹ́ máa bọ̀ àti lásìkò yìí. nítorí náà àwọn kò lè fáwọn jù bẹ́ẹ̀ lọ o. wọ́n ní kì í ṣe àdéhùn tí wọ́n máa ṣe fáwọn rèé. àwọn kan ni wọ́n gé owó yẹn sẹ́yìn. bẹ́ẹ̀ ni arìnrìnàjò náà wí o. wọ́n wá tẹ̀sọ̀ wájú ọkùnrin náà má ṣàlàyé pé kì í ṣe àwọn arìnrìnàjò láti Àbújá nìkan ni ọ̀rọ̀ yìí mọ̀ kan. ó ní ó kan àwọn ìpínlẹ̀ míì láti Nàìjíríà náà. ó wá ṣàlàyé pé wàhálà owó tí wọ́n gé kù yìí ó ti ń pa àwọn obìnrin Nàìjíríà lára púpọ̀ báyìí. ìdí ni pé púpọ̀ nínú wọn òun ló ti fi owó tó wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ ló ti fi ṣe eyín Mẹ́kà. ó sì kéré tán $100 ìyẹn $100 ní eyín Mẹ́kà kan. oníbò ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wàhálà gidi làwọn obìnrin kojú nítorí wọ́n ti fi owó ọwọ́ wọn ra nǹkan tán wọ́n retí owó NACOM ni. kò fi bẹ́ẹ̀ sí ìṣòro fáwọn ọkùnrin ní tiwọn o. báyìí ni arìnrìnàjò náà báyìí ni ó wí o. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yín ẹ ṣé púpọ̀ tí ẹ ń wo Ẹ̀yà Yorùbá TV o.